Journey to success. Journey to success. Journey to success. Journey to success. Very much, yeah. Yes, sir. One more for very. Thank you, sir. Thank you, sir. Yes, sir. Mi roju ere o. Bẹ́ẹ̀ni, sir. Tiwalade lórúkọ mi. Okay. And I'm a filmmaker. Filmmaker. Bẹ́ẹ̀ni, sir. Ó ti máa ń wo fíìmù gan o. Mi ò gbọ́jú ìpàdé rí mbẹ́ o. Actually, èmi ò kí máa ń act. Okay. I'm a producer, I'm a scriptwriter. We shall manage everything together for a movie to come out. Okay, you man put behind the camera. Yes, sir, I'm a That's good. good. What can I do for you, please? Okay, sir. So I'm only on stories to multiple. So they were okay. So more going pay a like your industry wagon, pay more film one, a demand support wagon. So money kiwa buying, picking me a thing, kajoshi business bubble. You mean you would there, because you know flow. So tí bá ti produce movie ẹ máa rí èrè yín ẹ máa rójú owó mo dẹ̀ máa carry yín along in everything fún wa ṣe. Anyway, Tiwalade, Sir. you are making a reasonable point. Ṣé àwọn tí wọ́n sọ fún ẹ nípa mi mo parọ́. Mo like industry yìí gan, adúlọ́ máa ń ṣe mí mo máa ń wò pé so mo náà wọ́n wò pé kọ́tà tí mo lè contribute tó máa help àwọn èèyàn. Mo dẹ̀ help wọn gan. Àmọ́ iye tí mo ti hear, but the first part of it is pé tó o bá fún wọn lónìí tó bá tó tà kí wọ́n dáwọ́ padà ó ní mú wá. For example, orú nǹkan mi wọ́n pè ní ọláìyá Aigbe. Mo ti ràn án lọ́wọ́ rí tí mo fún lówó ẹsẹ̀ kò lówó padà ó sì ló bẹ̀rẹ̀ sí pẹ̀lẹ́ king fún ìjọba èmi gba tí mo gbówó kalẹ̀ pé òpéra mi king wọ́n wẹ̀ king kí lọ́rùn king tíátà wọ́n á yìn májì pé èmi tí mo fowó rẹ̀ gan-an kí ni kí wọ́n á pera mi ní god of theatre. Orí bẹ́ẹ̀ sá yín máa dáwọ́ yín padà even a lè ṣe ẹ lè pé lọ́ọ̀yà yín a máa ṣe written agreement. Tiwalade kò lè tó yẹn ṣé mo dẹ̀ ṣe ń wọ ẹ̀ àwọn fat torí spirit mi ò kí n tàn mí jẹ mo rí pé ọmọ dáadáa yẹ àánú ẹ̀dẹ̀ ń ṣe mí gan because ṣé nísìnyí gbogbo tó lóun ṣe yẹn sìn ṣé yẹn ń put oúnjẹ sórí tébù ẹ̀. Sir, with time they bá support mi ó máa put oúnjẹ sí i. kò sí that what I'm saying. Ó pé nísìnyí máa sọ pé oúnjẹ ẹmuga àyàtẹ̀pá náà oúnjẹ ni ẹnjẹ yàtọ̀ gúnfẹ́ oúnjẹ ni mo ká ní kẹ́yìn píkì kan bẹ̀ báwo rí ẹgbùn mo máa dúró tiẹ̀ tó di ẹsẹ̀ pé owó oṣù kó máa gbowó lọ́nà kó máa dá padà. Ìwọ ní mi máa dùn sá. Tí ò ní bàjẹ́ láìláì in fact kó o tó ṣe ìkànnì máa tó fẹ́ lówó mi kó ṣáà ti wà òkè ní tèmi because ọmọ báwọn àpẹẹrẹ kan máa ń kówé kan wọ́n ní ọmọdé tó bá mọwọ́ wẹ̀ kí wọ́n ní yóò ṣe. Ó máa bá gbà jẹun. Abágbà jẹun gbọ́dọ̀ fi àti ẹ̀ bá tiẹ̀ dẹ́ àmì síwájú kí ló máa ṣe. Àtẹ̀lẹ̀tù. That's just it. It's a very simple thing. Use what you have to get what you need. Person ṣe best ilé tí bá ṣe business ẹ ló máa pay àwọn méjèèjì. Wọ́n yóò get the message. Mi ò ní màmá gún ẹ lọ́bẹ̀ o. Mo understand. Àti mo sọ tẹ́gbà both party ló máa enjoy ẹ̀. Wà ní rẹ́ngẹ̀tò ìmí á ní àmà. Ṣé o ti get mo sọ? Sọ jẹ́ ká ṣe business. Ẹ̀wọ̀n ilé-iṣẹ́ yín gan, mo máa bá yín polówó ẹ̀, mo máa bá yín ṣe advert, mo endorsement and everything. Polówó kìíní. Wo sórí iṣẹ́ tèmi ń ṣe kò ń ṣe pé I'm a businessman to the core. Complete businessman ni mi kò sí nǹkan tí mi ò kí ń ṣe. Iṣẹ́ mi ò dẹ̀ nídìí pé mò ń polówó kí àbí tí o gbọ́ pé wọ́n máa ń rí sábọ̀ jẹ́ ń polówó bí wọ́n ti ń ta gbó. Sáwọn onígbò kì í tà. I'm just like that. So nǹkan tó ń sọ sí ibi tí èmi àti tó àbájọ ẹ lè ṣe kankan pẹ̀lú mi sá. O ti já tán. Ṣé o sọ wọn ló máa rò ó? Alomaro, no problem. Jẹ́ kí n fún ẹ ní thanks for coming. There is a big deal. Tiwalade, pretty girl. Ó like you tó gbà ọ lọ́wọ́ mi. Bó dẹ̀ rò kó wà tó pé ìpínlẹ̀ ni pé wà tó lọ máa ro ọ̀rọ̀ owó yẹn kí n má fún ẹ lówó. Tiwalade. Máa ọ̀ ẹ̀ ṣe dáadáa, you know. Tiwa. Sọ. Wà.
Tu fẹ́ máa rò jẹ́ ká tún dábà tí WhatsApp wọ́n kí ló fẹ́. Yìí sí Oh my God. Ṣé o? Bí business la fẹ́ ṣe, àwọn máa ró èmi náà máa ró. So ìwọ ni ká ṣe máa gbára lẹ̀. Báwo dé ní ibi tí ìsìnkú afẹ́ lọ tó bá ti bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa jáde? Mo drop mi sílẹ̀, lè lọ anywhere mọ́ bí mo ṣe wáyé. Mi ì jáde ló tẹ̀lé. Má ṣe transfer owó tèmi tí wọ́n ti délé. Ohun tó ń wù mí o ní kí n jẹ́ nìyàn. Ohun tó ń wù mí o ní kí n dolókìkí láyé. Ẹlẹ́dàá mi ṣàánú fún mi o, kọ́nẹ́ẹ̀tì mi o máwọn olóore. Ohun tó wù mí láyé. Tọ́sí kọ́sìlì ti Bugatti. Tó bá gbàdá máa fún mi. Kúnlé, báwo lọ? Ṣẹ́ẹ̀sì ètò ni George lé ní ni. Ó lóun ní kò kí ń mú yàn báyẹn. Ṣùwàlà. Sorry no. Ṣọ́ọ̀ṣì. Fẹ́ stroke dáadáa. Irú ọmọ tó ń fẹ́ bèrè tí bá wọlé báwo ni mo ṣe máa ka àwọn láìsí mi. It's my guidelines. Yóò sọ dísàn rè. No, actually first time in Lele. Ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ àjọ ọ̀pẹ ń bẹ̀. Gbogbo eléyìí kò á dà ọ̀fẹ́ pẹ́. Mi ìfẹ́ ṣé ń dákẹ́. Irọ́ ẹ̀ advice mi. Eléyìí wọ́n kàn fi sàkámàǹjẹ wa ni. Be bold. Kí ni mo sọ? Be bold. Be bold. Be bold. Be bold. Be bold. N tó bá lè ṣe ni kò ṣe. Kò ṣe kí ni àwọn èèyàn dùn. Ọmọ yóò dísàn fún mi Okay, lọ. so kí n ignore gbogbo Ignore kò ṣe ń tó inbuilt. Sórí gbogbo kí ni inbuilt ni tó bá ti ní kò sí gbogbo eléyìí yàtọ̀ fi directory àbí directory pé wọ́n fi darí ẹ̀. Okay, situation lásán ni so tó bá ti wà bold tó ti lọ ṣe gbà mí tó bá fún mi kí ni tó bá ní kẹ́ mo lè kọrin mo ti lọ audition gan-an problem ẹ̀ ọ̀kan mo ní yóò ti wá lọ audition báyẹn ó ní nǹkan tí mo lọ last wọ́n ti fẹ́ mú mi tán ẹ̀sẹ̀ ló fà wọ́n mú mi wọ́n ní mo jó wọ́n ní mo jó problem tí mo ní ni pé wọ́n kì í mú mi mo tẹ̀ ní dúró. ìyẹn mi pé ẹ ti ń get it wrong now. mo ti distal lójú àwọn tí wọ́n ń jọ́ọ̀jì bọ́ wá ṣe mọ̀ mi tó yẹn ọ̀tọ́ ẹgbẹ́ tó máa ti wọlé báyìí wọn kì í pe nọ́mbà mi orúkọ mi lọ́wọ́ àpè straight Kìlánà Adélùgbẹ́ máa wọlé bẹ́ẹ̀ wọn ìwà mú mi wọn kì í mú mi èmi náà dẹ àwọn máa fi report ẹni audition máa lọ audition máa fi kú. Witness. Emini. Yeah, you can go in. So, you can go in. So, let me see your school share our job. Yeah, Tiwa, torí mi ní much time. Like I said earlier, èèyàn kan ti share lórí script yẹn. But kò hit àwọn punchline. Èmi ò tẹ̀ like nǹkan tó ṣe síbẹ̀ rárá. So me and my other two colleagues, I recommend it, and I hope you won't disappoint. By God's grace. Yeah, that remind me, àti mú ọjọ́ tá fẹ́ shoot already. So I hope you can meet up with the date. So what's the next thing? I will get to it. Okay, no problem. Fine. But how about my own payments? Oh, my bad. I would have said that earlier. I'm offering 50% me. Okay. But when you return the script back to my table, Tabati assess it. To meet the quarter, you get your balance immediately. What about that? That's fine. Please, don't disappoint me. Okay. She is well send them. Move forward the email. She send it. Of course, now the first email there you go to Amber. Oh, okay. All right. Yeah. Bye.
okay, wọ́n go. Ó fẹ́ kó yá mi bí 20k ni. Mi ní ẹni tẹ̀lé. Gáàsì mi kan ti tán mọ́ wọn lóúnjẹ. Omi kan mi nílé. Ó lówó kan tó yẹ kí n gbà lénìí. Wọ́n máa send ẹ̀ tó bá ti send ẹ̀ máa dá padà fún jọ. Má worry, yẹn ṣe problem. Màá bẹ́ẹ̀ ṣe tí a bá ti end call mi ṣùgbọ́n. O ò dẹ̀ ní láti dá padà. It's a small gift. Ṣùgbọ́n. Ó ṣé ọ̀rẹ́ mi, mo ṣe gan-an. Ọlọ́run á máa bùkún ẹ̀. Ọlọ́pẹ́ dà. Wo jẹ́ sáyé ṣe nǹkan tí mo fẹ́ ṣe sí ẹ̀dá rẹ̀. I'll sort it later ṣùgbọ́n. Ọ̀rẹ́ máa send ẹ̀ sí. Mo ṣe gan. Fẹ́ràn mi sí lifesaver. Àti ẹ̀dí tó ti yẹ báyìí. Mo ṣàánú mi o. Done. I swear. Wait for me now. You know me well. AK. What? Babe. Oh, babe. Baby kill you there. So you don't remember my face again? You don't remember me? I don't know. Hey, Skimpy. Where you carry for Aleri? Where they for Akala Express? God go punish you. God go punish you. See, that my money where you no gree pay that day. I will collect them today. Eh? I will collect them. I go collect them. I don't know you. I know say your mouth to sue it. I go collect my money today. You are a liar. If you don't want me to call my boys for you, eh? What did happen here? I don't know you, Ogbani. Aha. I'll collect my Bros, money. Abi, men are pay waiting you chop now. What do you say? Pay waiting you chop. Me. No, now. I don't shop anything. Shepu doing? I don't shop anything. You no chop anything. This guy. This guy. God go punish you. Cut. AK, you are not doing what I want. You are not going with the lines at all. You understand? So somebody hold you money. You have to show him craze. You show him your madness. You understand? You hold his shirt. So people will know that truly he hold you. You understand what I'm saying? Okay, let's take it all over again. Yeah? Okay, back to your position. Okay, let's roll. Let's roll. Son. Babe, you can't use F word. Okay, director, let's roll. Let's roll. Take two. Roll. Alright, still rolling, go. Action. Tiwa. Yes? Sorry, Rojo. Yes, of course. Sorry, actually, for the little while, Timothy, mo rí pé ẹni tó wà very confident, ó wà very smart and intelligent. Mo dẹ̀ rí pé àwọn èèyàn mọ̀ ẹ́ dáadáa. Each time tó bá wọlé, the way táwọn èèyàn ṣe ń kí ẹ from here and there, tó fẹ́ máa hug ẹ and all of that, mo admire trait ẹ. Thank you. Then mo tún gbọ́ pé scriptwriter tó cut across both English and Yoruba ni ẹ. Ṣé lóòótọ́? Yes. Mo máa ṣe pẹ̀lú industry méjèèjì. That's nice. Actually, first time in the industry lele. Yes, I'm a first timer. Then, as a first timer, I need someone like you to put me through. No, you. Tiwa, you see, we were very educated, we were very learned, we that. Yeah. But the industry was sharing. Onikaluku pẹ̀lú bó ṣe wọnú industry. Everything is all about connection.
And mo mọ̀ pé Yoruba industry wọ́n máa ń tètè fáwọn actors ní platforms as against the English industry. Yeah, right. But bí mo ṣe mọ̀ ẹ́ báyìí tó jẹ́ scriptwriter tó cut across both industries, mi ò wá mọ̀ tó bá lè help me kó bá mi kọ scripts tó yẹ pé ó make sense tó cut across both English and Yoruba. Kí tiẹ̀ feature kó bá tiẹ̀ jẹ́ 3 scenes or 5 scenes me mind kémi náà kí n tiẹ̀ wà on the pathway to stardom me ní mind. Mo promise me ní disappointed. I'm a very good actor, very versatile actor. Sori bó ṣe ń wò mí yìí mi ìṣeré bó ṣe ń wò mí yìí any scene any kind of character ló jẹ́ kí n act fún ẹ ìwọ ṣàṣọ fún mi máa act ẹ. Kò bá jẹ́ madman o kò bá jẹ́ imbecile o kò bá jẹ́ husband o or maybe gigolo or fine boy. Gbogbo ẹ̀ náà ni mo máa act. It's not just talent. It's about your aspiration. Okay. If I may ask, why are you in this industry? What do you want? Clinical. Mo fẹ́ blow ni. Mo fẹ́ káwọn èèyàn mọ̀ mi dáadáa. Anywhere tí n bá lọ káwọn èèyàn gather mi. Mo like lifestyle táwọn celebrities yẹn máa enjoy. Ṣé ló anywhere tó bá lọ àwọn èèyàn máa gather wọn máa ṣe video, máa snap pictures, all of that. That's just what I want. Okay. So tó bá ti wá blow tán. Kí ló kù lẹ́yìn? Tí n bá blow mama ṣiṣẹ́ gan àwọn èèyàn máa pè mí fún iṣẹ́ from location to location back to back àwọn èèyàn máa mọ̀ mí family mi máa wà proud owó adé máa wọlé everything máa wà okay that's the kind of life I want for myself. Okay, owó tó sọ yẹn ṣé o ti ní plan bó ṣe fẹ́ máa wọlé àbí àwọn iṣẹ́ tó bá ń ṣe yẹn náà àwọn owó tó bá ń fún ẹ ṣé o mọ̀ pé o ṣe máa ń náwó gan ọ̀kẹ́ níbẹ̀dẹ̀ tí mọ̀ ẹ́ ọ̀ṣẹ̀wọ̀ industry ni o tí lè gbó. Ṣebí tí n bá blow wọ́n máa bẹ̀rẹ̀ sí ní pè mí fún iṣẹ́ now back to back so tó bá ti ń pè mí fún iṣẹ́ màá máa ṣiṣẹ́ owó dẹ̀ máa wọlé on a daily èmi náà máa di big boy màá wá ní connection àwọn èèyàn máa fẹ́ associate pẹ̀lú mi audience mi máa wà large màá dẹ̀ máa ṣiṣẹ́ influencing owó máa pọ̀ now I'll have money. Okay. Yes now. Mo ṣe mọ̀ pé àwọn èèyàn wa tó wá very famous tó dẹ̀ broke. Yes, wọ́n ti ṣe wọ́n lọ location wọ́n ask wọ́n ṣe gbogbo ẹ̀ and they are still broke tí o bá ṣe ń sọ yìí. Because àwọn èèyàn wọn kò máa wá sí industry ẹ kò máa lé fame. Fame yẹn ó cheap gan. If you don't do the business aspect of this job o máa broke. Tó bá dé broke as a celebrity o depression ló máa tẹ̀lé. O máa lose ara ẹ. So ní bẹ́ẹ̀ mi ṣe wà yìí entrepreneur lèmi business mindset ló wà lórí mi ò gbé báwo mi ṣe máa wá sọ kí mo máa lé fame tí mo bá ti ní owó definitely I'm going to be very famous tí o gbọ́ ìṣòwò industry ni mo dẹ̀ máa advice ẹ learn iṣẹ́ yìí understand the business aspect of it ìgbà yẹn gógógó ló lè enjoy ara ló lè enjoy industry yìí aṣọ àwọn tó ń ṣe dáadáa tó ń ní owó tó ń nílé tó ń ní so many things tó ṣe business aspect of it film making business gangan not just actor kò máa act kò máa lọ location iye ò lè ẹ̀rọ pé kò lè ṣe nǹkan kan fún ẹ okay tó yẹ pé àwọn actors tó wà ní industry wọn máa ń rí owó dáadáa tó wà ní entertainment tó wí just actors ni wọn why tó lọ ń ṣàwọn iṣẹ́ mi tó bá bí nípò kì í ṣe ètò àwọn oúnjẹ tó wọ́n pé wọ́n mọ̀ pé ètò àwọn oúnjẹ why tó máa lọ ṣiṣẹ́ mi. So my dear, I better kò mọ̀ nǹkan tó ń ṣe. Fíìmù cheap now. Anybody really were famous. But báwo ló ṣe fẹ́ maintain ẹ̀? O ní managerial skills. O ní business mindset. And tó bá ti dókè tán, o lè máa ṣe gbogbo àwọn nǹkan yìí. This is the right time for you. Bó ṣe bẹ̀rẹ̀ yìí ni kò máa plan ara ẹ̀. Ṣé gbogbo ní bó ṣe fẹ́ ṣe business? Kí ló ń dówó nínú entertainment? Kí ló ń dówó nínú show business? That is the only way you can go about it. That's it. Ṣé pé àwọn míì wà tó wà famous tó lówó? Àìmọye ló pọ̀ bàjẹ́bàjẹ́. Mi ò fẹ́ famous kí n má lówó.
Hello there. Hello, Falasha. Yeah, I'm cool. Ọ̀rọ̀ rẹ̀ náà ló fẹ́ sọ. Mo ti ṣàlàyé fún ẹ tẹ́lẹ̀. You say the little findings I've done. Mo rí bó ṣe bẹ̀rẹ̀. Kò ní face tó lè ta ọjà tó ń sọ̀rọ̀ nípa ẹ̀. Yẹ kó yẹ ẹ̀ náà. Mo mọ̀ bọ́ sí I'm a shrewd business person. Mi ò lówó tí mo lè fi invest lórí anything mo ṣe wà yìí. Tí ó bá ti padà after 90 days, I'm going to be in crisis. Yeah. Oh, ọ̀dà, màá ṣàlàyé fún ẹ. Ibi tí mo ṣe dé, mo realize pé tó bá ya fíìmù ìtàn, post-production lè take another 120 days, àwọn bí oṣù mẹ́fà. So kán tó ṣe yẹn tán, kán tó gbé fún marketer, kán tó post wherever tó bá fẹ́ tà sí, time àti lọ, I can't do that. You see, when it comes to decision making about money, let me do that. Yeah, you are my wife. Owó wa ni mo gbà. But o bá ti sọ fún pé jẹ́ kí n bá baálé mi sọ̀rọ̀ kí n get back say. You are my wife, but when it comes to the issue of money, let me decide. We can share idea àlejò jókòó kájọ rò. But when it comes to decision making about money, allow me to make that. Lórí eléyìí, I won't be able to do it. I know she's going to be disappointed, but jẹ́ kó mọ̀, find a way of twisting it. Yeah, ó lè sọ fún pé project ọkọ yìí ṣe lọ́wọ́ kò tí ì rówó yẹn gbà kó má worry. You keep her posted that okay, tàbá rówó gbà á kò fún. Ó ti yẹ, it's alright. Hello babe. What's up, show apa? Ló ṣẹlẹ̀. Ṣé lè lè wà? Mo ní kí n béèrè lọ́wọ́ ẹ ní pé what's up nǹkan tí mo ní kó bá mi sọ fún Uncle Deoye. Kí ló sọ? Ìgbà wo gbogbo náà sọ pé àwọn máa get back sí mi. Mo máa lè mọ ọdún ṣẹlẹ̀. Kò sí wàhálà. À ń pè ẹ́ náà. Mi wà okay. Problem. All right, go take care. All right then. Bye. Video call. Hello babe. Also show up. Hi girlfriend. What's up? Oh, mọ nǹkan tó ṣẹlẹ̀. Aṣọ àbúrò mi tó fẹ́ ṣe wedding yẹn ó ti jáde o and 35,000 naira ni. So mo ti bẹ̀ gbé tiẹ̀ wá sílé. So ìgbà wo ló máa pick ẹ̀? Owó mi ò lè raṣọ wedding sin yìí o. Owó pọ̀ lọ́wọ́ mi. Mi lè afford ẹ̀ sin. Kí ló mi pò tí lówó? Ṣó wà ní wá ni? Mi ò ṣe ní wá.
ṣé mi ò lè wọṣọ tí bá níwá ni. O lè wọṣọ léwá láìláàjẹ o ṣe máa wọṣọ léwá kí ni gbogbo yẹn everybody máa wọṣọ ìwọ máa sọ pé o fẹ́ wọṣọ léwá irú kí ni yẹn àná o lè wọṣọ léwá o. ẹ̀gbọ́n ò lè understand àlówó pọ̀ lọ́wọ́ mi. o bẹ́ẹ̀ má tó ọmọ tó ṣẹlẹ̀ má wọrí má bẹ́ẹ̀ fún lówó ẹ̀ ṣùgbọ́n wò ó ṣé ọ̀rẹ́ mi èèyàn gidi. Ó dáná ó yẹ kó sọ fún náà ṣe bí system ló wà lẹ́yìn ẹ̀ tó ti ń ṣiṣẹ́ yẹn so ṣe just 35,000 naira tó tó ní náà káṣọ tó tọ́ just 35,000 naira ló wò rí. O lè afford. Tiwa mo ti ní kó má dẹ́kun lóhùn. Láì kó stress ẹ má worry I'll take care of it ṣùgbọ́n. Nǹkan tèmi kàn mọ̀ ní wípé iṣẹ́ tó ń ṣe yẹn tí ò bá pè é kó fi iṣẹ́ yẹn sílẹ̀ kó wá ṣe ẹ̀yìn. Iṣẹ́ yẹn o. Á lè pọ̀ ọ̀rẹ́ a ní kó má kó stress ẹ ṣùgbọ́n kó wà láìbùn pọ̀ má worry bí akíndé kí bá ẹ gbà tí bá ti ń lọlé kí stop by lọ́dọ̀ ẹ kí drop ẹ fún ẹ ṣé wà òkè. You're looking yummy. I'll be sorry later, sugar. Yeah, bye. But not devil, Luncho. Go. 5,000. Wow. Oh, tell me, quick, or can you want so? What a pop. Okay, ó fẹ́ bá sanwó aṣọ ṣé wọ́n ló máa bá sanwó tẹ́lẹ̀ wọ́n ló bá sanwó mẹ́kọ̀ọ́ okay tó bá ń kì lójú àgbo wọ́n ló máa fún lówó tó máa ná bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ní kí àwọn fúnra wọn rí ẹ̀sìnjọ́ ẹ̀bù godfather àbí godfather sí ẹ̀sìnjọ́ ẹ̀bù ara yẹn kò sí wàhálà. ó ṣàkóso bí gbọ́dọ̀ kí mi máa gba lé mi lọ́dọ̀ jọ̀bọ̀. Jókòó. Kí n jókòó? Yes. Ṣé kò wá pé tó fi gẹ̀ẹ́tì bí? No, kò pẹ́ rárá. Káàbọ̀ yẹn kọ̀ gbé mi wá direct. So. Ilé yín fine. Thank you. Mo like the picture day. Thank you. So, kí ló fẹ́ kí n fà ẹ́? I have do you want food? I have whiskey. I have brandy. Whatever you want. Okay. Mo wà okay, me need anything. Tí wàá ṣó mọ gbogbo ìgbà tí mo ti ń try láti pè ẹ́ tó gbé call. Now tó tiẹ̀ pity mi pé kí n wá sọ́dọ̀ ẹ̀ o wá sọ pé o fẹ́ offer mi ẹni mi ìfẹ́ anything discussion ta ti ń discuss yẹn mo fẹ́ ká complete please now mo wà very anxious wọ́n náà mọ̀ just put me through tí ẹ show me way to help me talent tó wà nínú mi ìfẹ́ kó boil down just help me jọ help me now. Bo èmi ni mo gbé fóònù mi tí mo pè ẹ́ pípé Tolúwa ní o máa bọ̀ lọ́dọ̀ mi o jẹ́ ká meet o. Má worry, we have a lot of time láti sọ nǹkan tá a bá fẹ́ sọ. And má bínú kó ń pè mí pé mi ò ráyè láti rí ẹ. So busy. Mi bínú mi dey fẹ́ anything, let's just talk. Tó bá bínú, I'm going to offer you something. I'm coming. Ọmọ wa lè mi wà ní owó fight something, I'm coming. Ọmọ kan fine náà nǹkan sí fún agbàgbé nǹkan sí mi. Èyí máa fine. This is okay. Yes, Mom. Ìyẹn náà ti wà okay, ó ti wà okay. Okay. No, ìyẹn ni mo fẹ́. You're just a funny mommy. Sit down. Tiwa, mo ti mu drink. Shall we bẹ̀rẹ̀ sí ní discuss nísìn? Tony, Sherry, láì tẹ̀ tí sọ anything, mo gbọ́ nǹkan tó wà lọ́kàn ẹ̀ tó fẹ́ sọ. You have a dream to be like Odunlade Adekola. Yes. You want to be famous like Femi Adebayo. You want to be like Bolanle Nollywood.
What's it like? It's like what's it like? Oh babe, show more for sacrifice, dedication, and commitment to take láti jẹ́ àwọn Yorùbá pé. Because a lot of people was in the industry, they'll be like, I want to be famous, I want to be so popular. At one social media, everybody wants to be famous. But do you have managerial skills? Do you know how to convert fame into money? Because when you are famous, it will be very difficult for you to do also kokon. That's real. So you have to plan yourself from the beginning. You have to have a business mindset. Idiots, my end up that you are famous and you will be broke. Not much. Okay. So my darling, you need a plan. If you don't want to end up being famous and broke. Okay. Because to buy end up like you are famous and broke. More depression you. Because I want you to read there are some certain lifestyle to expect from a famous person. And to borrow, how do you want to keep up? Tiwa mo ti gbọ́ everything so as a matter of fact we gave me. But story no ni mo ṣe wá by so that when they put me through, I don't just want to be famous. Mo fẹ́ ní owó. At the same time, I want to be better than Femi. I want to be better than Odumo. I want to be better than Nino. But mo kàn need to put me through. Just help me for many guidelines so that Male harness both the fame and the Male tap into the business aspect. Mo need talent, mo le act. I can do anything. Oh Lord, I'll make you proud. I promise. I'll make you proud. Anyways, don't worry. We'll talk about it. Amashi. She. So let's talk about you, Can I know you? Tell me about yourself. My name is Toluwani. How do I look? You look really good. Hold on, let's see. It's nice. This is really. My feet This is really nice. Mo fẹ́ fi ṣe swag. Okay. Mo fẹ́ fi ṣe swag. Stay here. Sorry, if it's our dancing. Toluwani. As you are right now, you are worth 20 million naira. 20 million naira. You more worth about? Yes. So when you worth 20 million naira, you have a good car. You have a very nice house. Kò sí problem kan tó fẹ́ dancing, o lè face it. So you need to build confidence in kó wá láti inú ẹ. You have money. So mo fẹ́ kó show me nsìn. And 20 million naira lọ́wọ́. Lagos big boy, what you get now? Lagos big boy. You are okay. Let's see. I need 20 million naira. Our girl, what's up? Abroad mo today. Okay. Yeah? Come, no. Me too get it? Yes, come. Oh, explain to you. Watch me here. I'm moving go to now. Okay. Toluwani jẹ́ kó wà natural, jẹ́ kó wà flawless. Ó ti ń ṣe báyìí. Like, it's your everyday lifestyle now. You understand? You are in money.
Yeah, everyday lifestyle learning. So don't. I beg one more take. Just last one. One more. And I don't want your shoulder to normal. You are bending. We are normal. Just walk normal. Okay, don't worry. Normal. Walk normal. Let me see. Yes. I'm not saying you should be slow. You come and wear the clothes. Yeah, sorry. Sorry, yeah, breathe. No, touch me again. Small. Stop, Joe. Okay. We are just. Okay. I'm going to manage it. Was that to try now? See, sit down. Yeah. Okay. So, the next thing now is this one. You are going to meet my friends. And they are so important to my life. Ajoma e parawani. First one is Ebunluwa. Instagram influencer. She's a big girl. She's okay. But she don't see my free page and we were at the Kulimonso. Okay. Good job. The second person, Feromi, married woman. Churi Okoye Low is a millionaire. So we can match standard Okoye. Okay. We need to act. You will not go if you are when no one keep on the same level. Do you get? That's a hear me. Hi, Feromi. Toluwani lorúkọ mi. I'm a millionaire. Ṣàkójú. No, mi ṣàkójú. Àwọn ọ̀rẹ́ mi ni o. Yeah, millionaire la méjèèjì now. Millionaire. Ṣé ọkọ ẹ ló fẹ́ kí àbọ̀ àwọn ọ̀rẹ́ mi ló fẹ́ kí n sìn ẹ jẹ́ ká gbọ́. No, Feromi. Hi. Feromi. Toluwani lorúkọ mi. Mo ní 20 million naira. Can I take you out? Why? Where do you want to take out? Chibati. You are going to Toluwani. Calm down, má ṣe gbéraga. Àwọn ọ̀rẹ́ mi ni. So you have to be free with them. But my introduce them see me now, right? Ṣé màá jẹ́ kó mọ̀ pé mo ní 20 million. So ṣebó sọ pé a match standard ara wa. Òun millionaire, èmi náà 20 million naira millionaire, àbí? Hi, Feromi. Toluwani lorúkọ mi. Mo ní 20 million naira. Mo ní 20 million naira. Like count me now. Can I take you out of it? Mi ní kò sọ. O ma act ni. Act, don't talk. Act. Ó ti yé mi. Okay, mi ní cross leg. Ṣebí normal ni mi ní cross leg. Mo kàn máa jókòó. Millionaire mi ní cross leg. Máa cross leg. Ẹ̀gbọ́n yé èwo lélẹ̀. 2015. Lexus nǹkan. 2010. Mo ní project mo fẹ́ shoot fún and iṣẹ́ ńlá ni. Okay. So mo need a very big car. Níbi Jeep náà bí 2018. Edele ikú ẹ̀ ń wórí. Mélòó. Jeep wà lókè. I need different car. Ohun tó ń wù mí o ní kí n jẹ́ nìyàn. Ohun tó ń wù mí o ní kí n dolókìkí láyé. Ẹlẹ́dàá mi ṣàánú fún mi o, kọ́nẹ́ẹ̀tì mi o máwọn olóore. Ohun tó wù mí láyé. Ohun tó ń wù mí o ní kí n jẹ́ nìyàn. Ẹlẹ́dàá mi ṣàánú mi o. Ohun tó. So Israel Yorùbá báwo ló ṣe fẹ́ sí? Ẹ̀gbọ́n àwọn mọ́tò yìí wọ́n wà òkè o. But ṣé tí mo fẹ́ yà yẹn ṣé yẹn tóbi gan. So ma need a very big car. Ẹ mú àwọn luxurious car yẹn. You don't see problem. You don't see problem. Ó mọ̀ náà. The business wey we dey do now, a máa ṣe. Kò sí nǹkan tó fẹ́ dà nìkan. As long as tó bá ṣe normal, ó kéré. Ẹ̀gbọ́n mo máa ṣe normal. Bọ́ ẹ mọ̀ pé ẹ ṣáà máa charge mi jù. Ẹ ká jọ wo ṣe fúnra wa. It's problem. Nǹkan tó bá ti fẹ́ náà la máa fún wa. But what I should not matter. I should not okay. Yeah, I get it. I get it. It's not too fair. I get it. Oh yeah, Ẹlẹ́dàá mi ṣàánú fún mi o, kọ́nẹ́ẹ̀tì mi o máwọn olóore. Ohun tó wù mí láyé.
ohun tó ń wù mí o ní kí n jẹ́ nìyàn. Ẹlẹ́dàá mi ṣàánú mi o. Ohun tó ń wù mí o ní kí n dolókìkí láyé. A máa jẹ́ ìṣẹ̀rú ẹgbẹ́. Ẹlẹ́dàá mi ṣàánú fún mi o. Kọ́nẹ́ẹ̀tì mi o máa wọ olóore. Ohun tó ń wù mí o ní kí n jẹ́ nìyàn. Ohun tó ń wù mí o ní kí n dolókìkí láyé. Ẹlẹ́dàá mi ṣàánú fún mi o. Kọ́nẹ́ẹ̀tì mi o máa wọ olóore. Ohun tó wù mí láyé. Ohun tó ń wù mí o ní kí n jẹ́ nìyàn. Ẹlẹ́dàá mi ṣàánú. Yeah, mo ṣẹ̀ṣẹ̀ dancing. More answer. Oh, okay. That's fine. Right. Baby. So, you're Remy. Toluwa ni lele you. Yeah. And Toluwa ni, these are my friends. Ebo. Ebo. Hi. Good to see you, sir. Good to see you too. Nice to meet you. Hello. Nice to meet you too, Toluwani. Same here. I'm already she was fine, boy. Oh, expect. Yeah, I know. Thanks for the compliment. Thank you, sir. You're welcome. She was all right. Everything is fine. Yes. Good. Inú wa dùn láti rí yín o. Bẹ́ẹ̀ni. Ẹ wò ẹ dẹ̀ kú tọ́jú ọmọ oníjọ̀gbọ̀n. No, lẹ ṣe ń kó. Ṣé mi mò ń tọ́jú ẹ̀ ṣá? Actually, òun ló ń tọ́jú mi. Baby, kí lèmi ní tèmi fẹ́ fi tọ́jú ẹ? Nígbà ọ̀dà jẹ́ ká settle ẹ̀. Actually, àwa méjèèjì la jọ ń tọ́jú ara wa. Mo tẹ̀ like yín. Ẹ wà appreciative. Ẹ kú tọ́jú ara yín. Yeah. Actually, I don't mean to be forward, but ṣé ní mind ká tiẹ̀ hang out? Bóyá ká ṣe fàájì díẹ̀ ká tiẹ̀ mọ́ra wa better. What do you feel? Like really, that's not a bad idea. But Jeremy, ẹ máa ra yọ̀ǹda mi. Torí ọkọ mi ò sí ní láti jọjọ like 4 days he has been away. Èní dẹ̀ ló máa land. Mo dẹ̀ ṣe wà mi ò tí dáná nǹkan tó máa jẹ. So I have to rush home to go cook for my husband. Ẹ má bínú. So some other time we'll hang out. Ẹ mọ̀ pé plan ẹ̀ jọ plan ẹ̀ náà ni. Bóyá tó wọ́n fi this time mi a máa ti prepare a máa ti so a lè spend more times together. Mama ṣe sí lọ́rùn. Well, I'm a planner. I'm a planner. It's a No, I just want to hang out. Come on. Thank you. Oh, all right. Okay, babe. Bye. Bye. All right. Oh my God. In fact, tó bá ní àkójọ ìjẹ́fàjẹ́ òun ní wò yẹn. This is has money. It's cute. It speaks Spanish. Oh my God. Boy, ọ̀rẹ́ mo ti dáná. Love of my life. Support. Thank you for supporting my career. Hey, what are you doing? I love you. Love you, sweet. It's sweet. Oh. Okay, now I'm shy. I'm shy. You know, I actually wanted to do that first, but she beat me to it. But anyway, better late than never. Guys,
want you all to help me thank her for the genuine friendship. Aww. It's been everything. I appreciate the commitment. I appreciate you for the chemistry and the bond. Okay? Oh, I don't want it to end here, okay? I want us to do this together forever. oh my God. Would you marry me? Say yes, say yes, say yes. Babe, say yes. Thank you. Of course, what the mood is, myself. Very soon, no, you need to. All right, thank you. Let me go to Subtitles everywhere. I want you. Thank you. All right. Okay, Michelle. Amen. Thank you. All right. Thank you. All right. Bye. Tiwa, gbogbo kini yìí ò yé mi mọ́. Kini yìí máa ti ń di real. Ó ti ń real náà, gbogbo ẹ̀ ló ti go viral. Everybody ló send me congratulatory messages pé happy married life, voice notes, text messages. Mi like wo, ẹ̀rù ń bà mí o, ẹ̀rù tí ń bà mí o, kò yé mi, kò ṣàlàyé fún mi, kò yé mi mọ́. Toluwani, jọ̀ọ́ kí ni nǹkan tó ń bá ẹ lẹ́rù? Ṣé bó sọ pé o ti kọ́ tight pẹ̀lú girl yìí? You are not in relationship pẹ̀lú anybody. So kí ni nǹkan tó ń bá ẹ lẹ́rù? Yes, mo ti cut ties pẹ̀lú ẹ̀. But nǹkan tá à ń ṣe yìí, it is not out of the script. Ṣé bí script tèmi àti ẹ̀kọ́ òun là ń play out yìí? Kí ló tó ń bẹ̀rù náà? Èmi, I'm a director, you are an actor. So kí ni nǹkan tó ń bá ẹ lẹ́rù? Láàrin mi àti ẹni, it's only me and you nìkan la mọ̀ pé script ni. Ìṣojú àwọn whole world wide world ń kọ́. Ṣé wọ́n mọ̀ pé script ni? Wo, ṣó dìgbà tí bloggers bá bẹ̀rẹ̀ sí ní gbé. Baby, kí blogger gbé òun gangan òun lèmi fẹ́ o. Ṣé bí nǹkan ta kọ sínú script nìyẹn? Ṣé bá ṣe fẹ́ make owó táyé fẹ́ ṣogbó nǹkan tá fẹ́ ṣe nìyẹn? It's still part of the script. It is not out of the script. Tó bá wà out of the script wọ́n máa ṣe nǹkan tó ń ṣe yìí. Bigger picture tó ń jẹ́ kó wà lórí ẹ̀. Nǹkan táwọn èèyàn sọ kí ló kàn ẹ́? O mọ anybody rí ni. At the end of the day tó bá dé bẹ́ẹ̀ everybody máa dákẹ́. So calm down. Don't trust me ni. Kìnìún yìí ti ń real. Kò sí go out of the script. Ẹni tó bá fẹ́ ṣe nǹkan gidi láyé yìí, ó máa take risk ni. It's for your career, it's for yourself, it's for you to be somebody. Toluwani wò mí. Look at me. Toluwani máa fọ kò sí nǹkan kan. Mo mọ̀ nǹkan tí mò ń ṣe yìí náà. I know what I'm doing. Calm down. I ṣe bẹ̀rẹ̀ kó tá fẹ́ ṣe yìí náà kí ló ń ṣe ẹ́ náà. See, now I am going to introduce you to the entertainment world. Calm down. Kí ni nǹkan tó fẹ́ jẹ? Kí ló fẹ́ kí bẹ́ẹ̀ sí? What do you want? I'm going to make something special for you. What do you want? Tell me. Something special? Anything you want. I'm doing at I will get it. Just calm. See, relax your mind. So you picture you can't know you. Just go on the brain. Oh, no business with anybody. Do you understand? Just trust me. Okay? I'll make whatever you want. Everything is about faith. Aṣọ mélòó ni gbogbo aṣọ tó wà ń bí bàbá? 100 ni mo kó wá. 10 eléyìí.
ètò kò wà ní mọ́tò. Oh, okay, 10 náà ni. 10 ìgbà tí mo rí 10 mo wá òkúta aṣọ 10 péré ló kó wà ní. Kò sí wàhálà. Ilé náà máa tó fún gbogbo àwọn èèyàn tí mo fẹ́ ṣe kinní yẹn tí ò bá dẹ̀ tó máa ní láti request. Mo ẹ̀bùn ọdún tí mo kó kan tẹ́lẹ̀ ṣó ti ta tán ni. Kí ló ń sọ yìí? Ọjọ́ mélòó ló fi ń taṣọ tán? Within 3 days mo ti tà yẹn tán. Mo ṣe request pé kó kó mi wá because nínú gbogbo 100 tó wà mí báyìí sìn like 80 ti lọ. 80 ti lọ. Ṣé kí okay jẹ́ kí calculate fún ẹ nínú 80 yẹn sìn mo fún MC ní 10 MC Olómọ. Wọ́n bọ̀ pàtí mi. Mo fún wọn ní 10 mo fún Ọ̀kanlọ́mọ ní 10 mo fún kí lórúkọ máa tó ní hòtẹ́ẹ̀lì ní Ìkẹjà yìí tèmi àti ẹ tí mo mú ẹ lọ sọ́dọ̀ ẹ̀ ń gbà yẹn Lamex yes mo fún wọn ní 10 mo fún kí lórúkọ mo fún IBD ní 10 mo fún Alọ́ládé Àbútà wọn àtọwọn ọ̀rẹ́ mo fún wọn ní 10 that's 50 right mo fún William Kula wọn alájì tó máa ń gbé gold sọ̀rọ̀ yẹn mo mọ̀ wọn tó máa mọ̀ wọn lórí Instagram àwọn ń bọ̀ náà mo fún 10 that's 60 so mo fún Abu Ebel 10 mo fún another person náà ní 10 mo ṣàpè 80 gbogbo eléyìí báyìí sìn ó ti tán mo ti sọ fún wọn pé mo máa kó 10 wá so 80 mo máa kó lọ fún wọn lọ́la láàárọ̀ ọ̀la 20 tó kù àwọn tí mo invite wọn tí popular but they have money they are very very rich so mo fún wọn ṣàrà fún girlfriend wọn ra fún girlfriend wọn ra lóríṣiríṣi but má worry so mo ń feel pé mo rò pé kò jẹ́ ká mójú kejì. ẹ gbà mí o ẹkún ti fẹ́ pàtí mọ́ mi ṣé ká ṣe bẹ́ẹ̀ ni. aṣọ ti tán lọ́jà a ní láti mójú kejì pàbó ṣé ó dáa kọ́mọ kan wọ̀ṣọ káwọn kan máa wọ̀ṣọ ni. Even gan mo ti ẹ fẹ́ sọ fún ẹ pé àǹtí kan wà nínú industry yẹn tí mo rí ní tèmi àti wọn máa ń sọ̀rọ̀ àjọ máa ń pàdé ní gbogbo tá máa lọ àǹtí Kẹ́mi Kórèdé. Wọ́n bá mi taṣọ. Wọ́n taṣọ. 30 ló bá mi ta. 30 ibo ló gbàṣọ yẹn lọ. Èmi ò mọ̀ wọ́n kò ṣe transfer sí mi ni o. 30 mo ní láti find out because àti yẹn máa ti rówó gan-an gbogbo ibi tó gbàṣọ yẹn lọ báyìí mo ní láti find out kí n mọ̀ fún mi máa débẹ̀ kí mi náà lọ invite wọn kọ́ mọ̀ pé èmi náà gan-an pàápàá èmi náà invite wọn so that ìjọ yẹn owó yẹn àjọ máa rí ni gbo ó ní láti máa ṣọ ó ní láti mójú kejì o because aṣọ yóò lè tó. Ẹ̀bùn àwọn èèyàn dẹ̀ sọ pé kò sówó nílùú aṣọ 35,000 làwọn èèyàn ń bò bí ìgbà tó ń bọ aṣọ 5,000 ní. Kí ló ń sọ yìí 35,000 ta ló taṣọ 35,000 mi ò taṣọ 35,000 má jẹ́ kó bẹ́ẹ̀ gbọ́n ta o 35,000 báwo ṣó mọ wọn tí mo taṣọ fún 35,000 àwọn obìnrin ni mi ìjẹ́ bí nípa obìnrin púpọ̀ ọkùnrin ni mo pè jù because àwọn obìnrin kan máa jókòó sí pàtí ẹ̀ wọn ò ní náwó wọn máa wojú ẹni tó máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ ní most of them wọn máa bọ́ sí ọmọ pé my daddy ẹ káàbọ̀ sà 20k my daddy ìmí gan pa ju ẹni tó ń ṣe pàtí lọ níbi tó bá ti ń ṣe my daddy kiri so èmi ò taṣọ 35,000 àbí kí ló pè mí ò ta o minimum of iye tí mo fi taṣọ yìí 40-45. sórí àwọn kan wà wọn kò ṣe bẹ́ẹ̀ my daddy a fẹ́ ṣe pàtí my daddy bá ti gbàṣọ báyìí tí mo ti gbàṣọ bíi 4-5 sílẹ̀ báyìí wọ́n bá ní èrè lọ́wọ́ máa fún mi ṣọ́mọ pé 35 yẹn times 4 bikini kan wọ́n lè fún mi bíi 400,000. àwọn gan ti wá rówó jọ ní pàtí. ṣé o rò pé gbogbo àwọn èèyàn tó máa ń tẹ̀lé ẹni tó fẹ́ ṣe pàtí ló láìkì wọn ni àwọn náà rówó ń bẹ̀ náà fún wọn tí mo ti rí ni má ti rí bíi 1 million. ọ̀rẹ́ mi jọ torí Ọlọ́run bá mi ra màálù kan náà. màálù kan ṣe kéré níbi 200 lọ́ntà wọ́n mú set aṣọ mú ojú kejì tó bá mú ojú kejì máa ra màálù méjì fún mo ti rìn gan tó ń ṣeré ni. àwọn mójú kejì báyìí. wọ́n ló fẹ́ máa lò so jẹ́ ká mójú kejì so that màá lè ra màálù. Ìbọn ìfẹ́ lọ léyìn, wọ́n rẹ̀ sí lọ léyìn. Tiwa! Kí ló ṣẹlẹ̀? Hello. Hello. Hospital ni ẹjọ́ hospital ni kẹwàá bá mi gbé lọ. Alo wa tẹ̀lé báyìí. Mo bí sí jẹ́ pé ọkọ̀ kó tẹ̀lé wọn. Ìyá ya hospital sí.
ẹ kú tọ́jú ìpele sá. káàbọ̀. Ewu bó ṣe pè mí ni mo ṣe ń sáré bọ̀ ọ́nà slum níbi iṣẹ́. Báwo ló ṣe ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Báwo ṣó ti ń wá òkè ṣá? Sugar, doctor sọ pé sugar ẹ low ni, but ó máa wà okay. Wà okay, she's fine. Àyà mi ti jẹ́ iṣu òpó máa wà òkè ṣá. Yeah, of course. As a matter of fact, doctor ṣe kú on me, so one day assure me pé she's okay. Possibly once a month discharge her, so there's no cause for alarm. Ẹ wo tẹ bá rí ibi tí mo ti ń bọ̀ ibi iṣẹ́ ni mo wà mo kàn sáré bọ̀ níbi tí mo rán tẹ̀ ló yọ mí kí lè máa wá jẹ báyìí. No, mo fẹ́ lọ bá gẹ̀ẹ́tì oúnjẹ tẹ́lẹ̀ kó tó wọlé ni. No, rẹ má wọrí mo wà ń bì báyìí màá bá yín gẹ̀ẹ́tì anything tẹ bá fẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin lẹ́ ń take care ẹ̀yin náà nílò láti jẹun so kí ni kí n bá yín gẹ̀ẹ́tì kí n sáré lọ bá yín gẹ̀ẹ́tì wá. No, jẹ́ n kúkú tẹ̀lé ẹ so that màá lè. Oh, okay. Mo bọ̀ jẹ́ kí n sáré lọ bí Baby, jẹ́ n tẹ̀lé kalẹ̀ oúnjẹ wá fún ẹ. Mo ń bọ̀. Ẹ̀bùn. What's the problem? Is that a problem? Tolu, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mi ò accuse ẹ o. So mo wá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ń sìn. Because kò lè jẹ́ nǹkan tí mo ń rò òun ló ń ṣẹlẹ̀. Kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ìwà tẹ̀bùn? Ẹ̀bùn. Ta lẹ̀bùn? Who is Ẹ̀bùn? Really? Oh, mọ Ẹ̀bùn. Ẹ̀bùn ọ̀rẹ́ mi. Mo mọ̀ pé ọ̀rẹ́ ẹ lẹ̀bùn ṣùgbọ́n mi understand ìgbà tó ń béèrè pé kí ni mo ní ṣe pẹ̀lú ẹ̀ mi kò yé mi. What was that? Kò yé mi náà because mo ní bó ṣe ń ṣe bó ṣe ń wò mi ò kò make sense. Ṣé o fẹ́ máa like Ẹ̀bùn dàbò ń admire ọ̀rẹ́ mi? Tiwa ká má parọ́ ká má jalè. Actually, sorry, ọ̀rẹ́ Ẹ̀bùn, spec mi ni. Yeah, ìgbà tí mo rí ní hospital, ṣe ló dàbí pé mi rírí bí pé I'm just meeting her for the first time. I found her so attractive. Mo ṣẹ̀ṣẹ̀ wá rí gbogbo àwọn curves yẹn, bó ṣe move, gbogbo carriage. I don't know. I was just mo lost after mo jọ má bínú ṣé tó bá ní bínú ṣó lè bá ń bá sọ̀rọ̀ kò tiẹ̀ bá ń sọ pé mo like mi ní mind láti ká méjèèjì ká tiẹ̀ wà closer. Tolúwa, are you insane? Kí n bá ẹ bá ọ̀rẹ́ mi Ẹ̀bùn sọ̀rọ̀ ọ̀rẹ́ mi. Tolúwa ní jọjọ tí ń gbàgbé nǹkan tá à ń ṣe ni. Ṣé o ti gbàgbé nǹkan tó wà nílẹ̀ yìí script là ń kọ náà? Ṣé o lè rí ọ̀rẹ́ mi Ẹ̀bùn ta kó sọ pé o fẹ́ walk up to her kó toast ẹ̀ ni? Ṣebí nǹkan tẹ́mi àti ẹ̀ ń ṣe script ni bó eléyìí tí mo sọ pé kó bá mi ṣe real for real ni actually ó dà pé mo ti ní feelings fún kókò bá ń sọ̀rọ̀ mo fẹ́ date ẹ̀ for real like date ẹ̀ in real life like. Má yà mí wèrè náà ṣó fẹ́ bà tèmi jẹ́ ni nǹkan tó ń sọ ìkò sínú script náà ní 1.3 tí mo save sílẹ̀ mo ti ná 430,000 naira mo ò sì rí owó mi padà ó dẹ̀ sí fẹ́ bà everything jẹ́ ṣáàtì result ni ok ibi tá à ń lọ sí ibo láti dé ń bẹ̀ báyìí Tolúwa ní john náà má báyé mi jẹ́ mo fẹ́ lọ́wọ́ bá bẹ́ẹ̀ ò lè do distraction lele you cannot even afford to be distracted right now I am begging you ó dẹ̀ wà focused ó dẹ̀ john náà. Please now. Tiwa, I'm sorry. I'm sorry. Okay, Musibo. I'm sorry. I'm sorry, ma. Me and you, ma, we are focused. I dey beg you, guys, see, and I beg, I dey beg you. Or come in here according to the script.
ọ̀rẹ́ mi ò lè fẹ́ ṣe to understand tèmi àti tá bá ti parí contract wà láàrin wa see life ẹ kò kàn mí you can do whatever you want with your life abeg but now on the go ibi tá à ń lọ yẹn jẹ́ kó ibẹ̀ ni kó yẹ kí brain ẹ wá abeg eyes on the prize goals ibi tó à ń lọ yẹn kò fi mind ẹ sí jọ now. Eyes on the prize. Yes, please. I'm pinnu mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣùgbọ́n ìgbà tó ń sọ̀rọ̀ ó sọ pé nínú 1.3 million naira tó ti save àti fi 430,000 naira fi ṣe gbogbo nǹkan tá à ń ṣe. Kí ló dé tó wá jẹ́ ká kúkú fi 1.3 million naira yẹn ká fi ya film classical film tó máa make sense tó máa project èmi àti ẹ eléyìí ta ló ń lo 430,000 ta fi ń ṣe gbogbo acting make believe gbogbo nǹkan tá à ń ṣe mi ìfẹ́ kí gbogbo ẹ̀ kó lọ já sí waste o a lè fi ya film náà a bá ti ya film kékeré kó bá tiẹ̀ jẹ́ small one tó kọ̀ wá classical. kò lè já sí waste the only person tó lè jẹ́ kó já sí waste òun ni wọ́n tó bá lọ ń ṣàwọn nǹkan tó yẹ kó ṣe tó lọ ń tẹ̀lé ìdí àtọyàn sórí bá ṣe wà yìí nsìn owó yẹn kò lè ya kankan iṣẹ́ tó máa iṣẹ́ tó ní ìtumọ̀ ló máa ya and we need a cinema job láti push ìwọ gangan fúnra ara ẹ̀. cinema job. yes and káde tó ya cinema job máa ní at least 10 million naira. Tolusi yẹn don't worry yourself gbogbo àwọn nǹkan tó ń ṣe má worry tìbí mi lè mi kọ script fọkàn ẹ balẹ̀ actor ni ẹ kò máa act lọ and don't act from outside the scene fọlọ́wọ́n bá bẹ̀ you understand má worry. Focused. My act, my wife focused. Journey to success. Journey to success. Journey to success. Journey to success. Okay. Accountant General. Kushe. So, hello ni total sales by. Okay. I should have dancing. That's 420 pieces. And all of the one accounting is so 400. One accounting. Oh so, wow, 400. 400 pieces times 35,000 over 100. 14 million. 14? Yes. 14? I got it. Come on now. I'm study economics. Best graduating student. Bele. I mean, we really get there, baby. Yeah. So, our senior colleagues me. Bobo for me say 5 million. 5 million. So 14 million here plus 5 million. That's 19 million. Yes. Oh wow. 19 million already. I swear to God. Oh, that's nice. So, hello la wa need for project here gongo. Hello la need láti spend. Ìgbà tí mo ní meeting pẹ̀lú production manager yẹn. Gbogbo nǹkan tèmi àti ẹ ṣá calculate 10 million máa parí iṣẹ́ yẹn. Oh wow. Okay. And with 2 to 3 million for publicity, I'm okay. 2 to 3 million. Lórí publicity nìkan. So ti wá pọ̀ jù ni. Oh now. Okay, nígbà tá bá lò 2 to 3 million lórí publicity, èló la fẹ́ ta ṣẹ́ yẹn gangan. Èló la fẹ́ make, kí ni profit and look at. Toluwa ni, ṣó o ní believe nínú mi. Èmi tí mo ṣe gbogbo nǹkan ṣé mi ní mọ̀ nǹkan máa kàn máa kórìí bọ̀ risk tá à ń take gbogbo nǹkan tá à ń ṣe. You think I don't know what I am doing? With gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ around wa yìí nsìn. You are a celebrity, I'm a celebrity already. Omo oyin page omo èèyàn tó post engagement èmi àti ẹ lásán ni. Jẹ́ kí n san nǹkan fún ẹ. Ṣó mọ̀ pé production gangan tá bá ti ṣe production publicity gangan wà ní nǹkan tó ṣe wà tó tóbi jù òun ni because iṣẹ́ tá ṣe yìí nsìn tá bá ṣe kò bá dùn àbá ló gbo A-list actors tá bá náwó lórí publicity irọ́ là ń pa publicity àwọn míì gan bó ṣe wà yẹn nsìn tó bá ní budget 10 million tó fi yaṣẹ́ 5 million ó máa lọ sí publicity. 2 million yẹn pọ̀ ṣáà lè ná ni at least àwọn people yẹn tó fẹ́ ṣe publicity at least kọ́ tiẹ̀ yọ nǹkan kékeré
3 million pọ̀. Kò tó jàre, tá bá rówó sí gan mo ṣe máa náwó sí. Ṣé ìwọ ò fẹ́ kí everybody gbogbo audience kó wá wo ṣe ni? Mo fẹ́ kí everybody wá kí n wà lórí billboard kí n wà lórí ní BRT bus kí wà everywhere star boy. Ṣebí tó bá wo ṣe ni máa rí ẹ everybody máa wò pé kí o bọ̀bọ̀ yìí actor ni. Ìwọ ṣáà focus lórí acting ni. Tí o bá lè ti gba script ẹ focus lé bó ṣe máa perfect side tó dé. Ṣé gbogbo nǹkan báyìí tàbí máa rówó tó máa tí gbogbo ẹ máa fi wà successful. Trust me now. Wọ́n trust ẹ ó kàn lè pọ̀ owó yẹn pọ̀. Má worry, owó wo ló pọ̀. Ṣé o sì wá mọ̀ pé wedding time plan yìí gangan publicity ni fún iṣẹ́ ta fẹ́ yá yìí. You are a celebrity already, I'm a celebrity already. Tàbá tún wá ṣe wedding ọmọ èèyàn tó máa lò wá ọmọ yẹn bloggers tó máa gbé mi àti ẹ̀. Àwọn agbọ́pá tí wọ́n fẹ́ jẹ aṣẹ́ wọn ní wá wò kí ló ń ṣe ẹ̀ náà. Eré àti máa wà everywhere àti blow yéyéyé script writer wa. I'm not a script writer again. Director ni kò máa pè mí sí. O ṣe director mi. God so I'm supporting you now. Don't need to success. Don't need to success. Don't need to success. Ìrìnàjò oríire ò gbá gidi mo mọ̀. Ìrẹ̀kìtà òdọ́là Olúwa nígbé nígà. Ẹ̀dá kan ń gbìyànjú lójoojúmọ́. Àfi kí bàbá lókè fèrè síṣẹ́ àwa. Don't need to success. Don't need to success. Tea. God. So ibi ló wà tó ń tẹ laptop. So pẹ̀lú gbogbo stress that you go through lẹ́ni that you receive visitors with the running up and down. Tí mo ṣe rò bóyá wàá wọlé kó wá shower kó relax on tẹ laptop. Come on now, you can do this later. Ó ní ti sáré preview iṣẹ́ tí editor wa ó sì mú ṣẹ́yìn wa náà. Really? So tó bá láwọn mistakes tó bá wà ń bẹ̀, wà lè ti sọ. But that can wait for later now. Come on. Ṣé wọ́n yẹ pé iṣẹ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni? Ṣé wedding ọ̀gbọ̀n ní plan wa ni? Tí bí kò tá fẹ́ ṣe ìwọ náà lónìí. Workaholic gbáà nìyẹn. You're just a workaholic. Thank you. It's your end. Ọ̀pọ̀. Okay, delete iṣẹ́ ti gbọ́. Mi ní delete ẹjọ́ mo kàn fẹ́ distracted. Ìṣẹ́ sáré wọ̀ tán. Tiwa, can I ask you a question? Nísìn tí everything ti wà viral, tí everybody ti rò bóyá for real èmi àti wà married. Don't congratulate you pé happy married life. Why don't we just, utilize opportunity? Yeah, kasodi our own reality. Kati extend feelings sirawa. Don't you love me enough to do that? Kati we're intimate. Yes. Alone. I like you. I like it. Go. Don't you understand? Don't let me lose you. Relationship is not my thing. Tell me as never date go on, you like me. See the way I am. This is me. This is all I do. See, well, I'm not a relationship person. I've been. Okay, can we just try? How about we just cut a try? So like me, Toyeni. It's not about you. Èmi gangan ni problem me. I don't. That is not what I want for my life.
Me, they handle relationship. I can't. So if she was yet about to party, as very party, you go on with your life. Everyone, you don't go something to be friends to different, you know. So about life alone, you know. Because me more shit, me enjoy that much. I'll do it. Just go. Ẹlẹ́dàá mi ṣàánú fún mi o, connect mi o, máwọn olóore. Okay, here we go. Thank you. Can I take a selfie with you? Yeah, of course. Go ahead. Thank you. Congratulations. Thank you. Thank you. Face ọ̀rẹ́ mà ló ń trend everywhere. Everyone has turned to on social media today only more remember. Ọ̀rẹ́ mi wo? Ṣó ti blow to bẹ́ẹ̀. Tiwalade. And it says that she's now the #1 Yoruba movie producer. Exactly. Oh, for long. From glory to glory. I am so happy for her. Well deserved. Oh. Come to think of it. How come that invest is a project? Kí ló ṣẹlẹ̀? Ṣebí wọ́n ni. How? Ìwọ ló ní ò lè waste owó ẹ̀ now. Have you forgotten? But why to follow there? I don't agree pé she's not long face pé ká má ti. No, I don't agree. Please don't drag me into it. Yes, because mo rántí pé I told you very well pé Tiwalade ní prospect. Ó ní future. Mo sọ fún ẹ o. Mo dẹ̀ ní pé ó ní vision. I made it clear to you. Yet you insisted pé you're a businessman o. You cannot waste your money because she's not a known face. So it was your decision alone. Oda, káwá gbàgbé. Can you arrange meeting for her? Let's finance the next project. Yeah. Owó ti wà ńbẹ̀ ó ti yọ̀pọ̀. You know I like money. Are you serious? Seriously? Yes! I just call her right away. Oh, thank you, baby. Gosh. Hello, babe. You run. Tiwalade. No, tell me that what you just told me now. I'm like, it's on me. I'm going to someone like, make sense to me. Add up. Like, are you saying, babe, we will life ti wati Tioluwani. They just live. They should be pen fair. They share. It was just a script you guys acted out. Make believe me. Kori. Ye. Ojemi o. Ojemi ni kolo joje everybody o. We have to act on script like an director. I don't like to Jenny. Ha, bo. Oremi. We'll try you. Thank you. Wait, we need sorry. Me o take it tara mi because you don't stop me. Oh, what for me láti process. Talk less of believing it. Ti wa no fẹ́ ṣe. Don't know. So nǹkan tó ń sọ fún mi nsin pé gbogbo àwọn celebrities yín yẹn, gbogbo àwọn stars yín tá máa ń ka oríṣiríṣi lórí blog, èyàn kan ra lélé ni. Àwọn especially àwọn actresses yín ojoojúmọ́ ló ra mọ́tò. Àṣẹ irọ́ ni. Torí èmi lè ní ṣe nǹkan báyìí. Àwọn celebrities yín ti rí ọ tí mo lè confirm pé ibi story báyìí. No, baby. Èmi ò sọ pé they can explain for me. Mi sọ pé nǹkan táwọn èèyàn máa ń ṣe, àwọn actresses máa ń ṣe nìyẹn. Nǹkan tèmi ń ṣe, ó dẹ̀ work for me. Nǹkan tẹ́ ń ṣe nìyẹn. Èmi ò sọ pé nǹkan táwọn èèyàn ń ṣe nìyẹn o, babe. So the more you look, the less you see lọ́rọ̀ yín. Àgàgà lórí social media yẹn, yí. Ìwọ àti gbogbo ìmọ̀ àdìmúra yín máa kí sí máa post. Àwọn èèyàn wọ́n ṣe, I tap into. Àwọn tápàsì àti ẹlòṣì lọ tápù. Ó yà mí lẹ́nu gidi gan ni. Ọmọ bíbí ilé ayé yìí máa ń take risk ni. Wọ́n fẹ́ ọ̀pẹ̀ yẹn náà. No, but really, it's truly a journey to success. And I'm so happy for you. Ọkàn mi balẹ̀. And I know that
ọkọ mi ó máa make a lot of money because he's a businessman. àwọn náà mọ̀ pé bó ṣe wà tó fi lè kówó yẹn wọ́n ti ṣọ́ ẹ pé àwọn máa ní times 10 owó yẹn padà. bẹ́ẹ̀ni lágbára lọ all right ọ̀rẹ́ ló sì yẹ ẹ lẹ́nu báyìí. mi ò gbọ́ story rí o in fact. fẹ́ràn mi ìwọ nìkan ni mo sọ àbótí mi sọ fún mi jọ ń tó díyọ. ohun tó ń wù mí o ní kí n jẹ́ nìyàn. ohun tó ń wù mí o ní kí n dolókìkí láyé. ẹlẹ́dàá mi ṣàánú fún mi o kọ́nẹ́ẹ̀tì mi o máa ń.